Ogun abẹ́lé orí kọkànlélógójì. Idà ahun la fi parun. Àwọn ọmọ BIAFRA kọjú ìbọn Nàìjíríà sáwọn ọmọ Nàìjíríà ni wọ́n bá ń pa wọ́n lọ bí ẹran. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ogun yìí ló fi bí nǹkan ṣe le koko tó lásìkò ogun BIAFRA hàn. Ó fi hàn àwọn tí wọ́n ń bá ìtàn náà lọ. Àbí báwo lèèyàn yóò ti ṣe sọ pé àwọn sọ́jà Nàìjíríà ń fìbínú pa ara wọn lójú ogun. Wọ́n ń pokùnso. Bẹ́ẹ̀ ni wọ́n ń para wọn ni. Nígbà tí èèyàn bá fìbínú bẹ́ sómi tóun náà mọ̀ pé òun ò lè jáde níbẹ̀ àti pé lẹ́sẹ̀kẹsẹ̀ lòun yóò mu omi yó. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kò ṣe iyèméjì rárá. Bí wọ́n bá ti rí i pé nǹkan dàrú báyìí, wọn ò ní jẹ́ kí ọwọ́ àwọn sọ́jà ọmọ Ojukwu yìí tó àwọn. Kàkà kí wọ́n jẹ́ kí wọ́n rí wọn mú, wọn yóò yára dojúkọ omi ọ̀sà tó kún àkúnfàya nítòsí Ogun níbẹ̀. Kí àwọn ọmọ BIAFRA tó ń lé wọn sì tó bá wọn, lẹ́ẹ̀kan náà ni wọn yóò kó sínú omi làò. Ó parí nìyẹn. Ṣùgbọ́n omi yóò gbé wọn lọ náà ni, ẹnìkan ò sì ní padà rí òkú wọn. Ohun tó fa èyí táwọn ọmọ ogun Nàìjíríà ń ṣe yìí ní ìbẹ̀rùbojo. Ohun tí wọ́n ń gbọ́ nípa àwọn ọmọ Ojukwu àti gbogbo Ìgbò lápapọ̀ nígbà náà kò dáa rárá. Wọ́n ní nǹkan ti le fáwọn sọ́jà BIAFRA yìí débi pé bí wọ́n bá rí àwọn sọ́jà Nàìjíríà mú, lẹ́yìn tí wọ́n bá ti dè wọ́n lọ́wọ́ tí wọ́n dè wọ́n lẹ́sẹ̀, wọn yóò gbé wọn síbi iná títí tí wọn yóò fi joró kú. Ṣùgbọ́n kì í ṣe inú iná gan-an ni wọn yóò gbé wọn sí o. Wọn yóò kàn gbé wọn sí ẹ̀gbẹ́ iná náà ni. Wọn yóò máa yan wọ́n títí tí wọn yóò fi jiná tí wọn yóò sì ṣe é jẹ. Bí wọ́n bá ti ṣe é jẹ báyìí, oúnjẹ dé fáwọn sọ́jà BIAFRA yìí nìyẹn. Wọn yóò máa gé ẹran náà jẹ bí ẹni tó ń jẹran ìgbẹ́ ni. Kò sẹ́ni tó lè sọ bí ìròyìn yìí ti jẹ́ tàbí bó ṣe jáde. Àwọn èèyàn kò sì rẹ́ni sọ bóyá òótọ́ ni tàbí irọ́. Ṣùgbọ́n ohun tó ti kárí láàrin àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń jagun nílẹ̀ Ìgbò ni pé àwọn Ìgbò yìí ń jẹ èèyàn. Ẹni tí wọ́n bá sì ti mú lójú ogun, oúnjẹ ni wọn yóò fi ṣe. Èyí ló di ìbẹ̀rù sí gbogbo àwọn ọmọ ogun Adekunle lọ́kàn. Ohun gbogbo ṣe é gbọ́. Ṣùgbọ́n nítorí pé irú àṣà bẹ́ẹ̀ kò sí nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá pé kéèyàn máa jẹ èèyàn ẹlẹgbẹ́ ẹ̀, tí àwọn kò sì mọ àṣà Ìgbò bóyá irú nǹkan bẹ́ẹ̀ wà níbẹ̀ tàbí kò sí. Kò sẹ́nìkan tó lè dúró kí wọ́n wá yan ẹran ara òun bíi ti ọ̀yà kí wọ́n máa wá fi ọ̀bẹ gé òun jẹ. Èyí ló fà á tọ́rọ̀ fi di kàkà kí n di oúnjẹ fún ọmọ Ìgbò kí n kúkú di oúnjẹ fún ẹja inú omi. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń bẹ́ sínú omi pẹ̀lú kakí wọn lọ́rùn tí kò sì sẹ́nìkan tó ráàyè dágbére fẹ́nìkejì. Ojú ogun le gidigidi. Ṣùgbọ́n níbi tí ẹlẹ́kùn ti ń sunkún ni àwọn aláyọ̀ ti ń yọ̀ ọ́. Níṣe làwọn ọmọ ogun Ojukwu gba ìlù tí wọ́n ń jó. Ìròyìn náà sì ti kàn dé ọ̀dọ̀ Ojukwu fúnra ẹ̀ ní Umuahia tó wà. Ó sì ń jó pé àwọn ọmọ òun ti lé àwọn ọmọ Nàìjíríà kúrò ní Ogun. Kí á ló ṣe ìlérí fáwọn ọ̀gá àwọn sọ́jà tí wọ́n jagun náà pé kí wọ́n múra sí i o. Òun yóò fi oyè ńlá dá wọn lọ́lá láìpẹ́ jọjọ. Àwọn àgbààgbà ilẹ̀ BIAFRA náà ń jó nítorí àwọn tí wọ́n gbọ́n nínú wọn ti mọ̀ pé ibi tí ọ̀rọ̀ yìí ń lọ yìí o, àfàìmọ̀ ni àwọn ọmọ Nàìjíríà kò ní pa àwọn run pátá nígbà tí wọ́n ti tún gba ìlú Ogun lọ́wọ́ àwọn jagunjagun àwọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ pé àwọn ọmọ BIAFRA ti gba Ogun padà lọ́wọ́ àwọn ọ̀tá wọn, ijó làwọn náà ń jó tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì kó ọtí síta fáwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣàjọyọ̀ pé pẹ̀lú sùúrù díẹ̀ sí àwọn yóò rẹ́yìn àwọn ọ̀tá àwọn pátápátá. Ohun tó mú inú Ojukwu dùn ní tiẹ̀ ọ̀tọ̀ ni o. Àwọn ìjọba ilẹ̀ Faransé tí wọ́n fún un ní ìbọn àti ẹ̀rọ̀pléènì pẹ̀lú àwọn èlò ìjagun míì yóò rí dáadáa pé àwọn kò sun owó níná. Wọn yóò rí pé ẹni tó ṣe é ràn lọ́wọ́ làwọn ń ràn lọ́wọ́. Bí òun Ojukwu bá sì fẹ́ nǹkan míì kíá ni wọn yóò tètè ṣe é fóun. Ní ti Ojukwu, òun kò fọkàn sí i pé kinní kan yóò tún pa BIAFRA àti Nàìjíríà pọ̀ mọ́. Kò fọkàn sí rárá pé àwọn ọmọ Ìgbò yóò tún padà sí àárín àwọn ọmọ Nàìjíríà. Ó ti pinnu pé kálukú yóò máa ṣe tiẹ̀ lọ́tọ̀ ni. Kàkà kìnìún ṣe akápò ẹkùn, kálukú yóò máa ṣe ọdẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ní tòdodo bí nǹkan ṣe rí nígbà náà pẹ̀lú ìpinnu àwọn ọmọ Ìgbò gbogbo, bí Nàìjíríà kò bá múra dáadáa ni kò sí bí wọn yóò ṣe ṣẹ́gun wọn. Ìdí ni pé gbogbo ọmọ Ìgbò lọ̀rọ̀ náà ti wà lórí wọn pé àwọn ò lè bá Haúsá jókòó papọ̀ níbì kankan mọ́, kí kálukú máa bá tiẹ̀ lọ.
Ojukwu mọ̀ pé bí òun bá ti lè rí ìrànlọ́wọ́ tó dáa gbà, bí òun ò tilẹ̀ ṣẹ́gun, bí ogun náà bá ń lọ tí kò dúró, bó bá yá gbogbo àwọn ayé yóò bẹ̀rẹ̀ sí dá Yakubu Gowon àti ìjọba Nàìjíríà lẹ́bi pé kí wọ́n yéé fi ẹ̀mí àwọn Ìgbò ṣòfò, kí wọ́n jẹ́ kí wọ́n rárá máa ṣe tiwọn. Ìtumọ̀ èyí ni pé wọn yóò pe Nàìjíríà kó fi Biafra sílẹ̀, wọn yóò sì pa àlà ilẹ̀ fún wọn. Nítorí ẹ̀ ni Ojukwu kò ṣe fẹ́ kí ìjà náà dáwọ́ dúró rárá, kò sì fẹ́ káwọn tí wọ́n ran òun lọ́wọ́ àti àwọn orílẹ̀-èdè tí wọ́n ti sọ pé àwọn gbà pé Biafra kì í ṣe ara Nàìjíríà padà lẹ́yìn òun. Òun kan náà tó sì lè mú kí wọ́n padà náà ni bí òun kò bá ṣe ohun tí wọ́n rò, tí àwọn jagunjagun òun kò lè kojú àwọn ọmọ ogun Nàìjíríà, tí wọn kò sì lè lé wọn dànù pẹ̀lú ìbọn àti ìlú ogun tí wọ́n kó fóun. Ohun tí inú ẹ̀ ṣe dùn pé wọ́n gba ìlú Ògùtà padà lásìkò tí France kó èèlò ogun lóríṣiríṣi fóun nìyẹn. Ṣùgbọ́n ará ogun kò rí bẹ́ẹ̀ o. Ẹni tí kò bá dé ojú ogun tó bá ń gbọ́ lórí rédíò yóò rò pé ọ̀rọ̀ gbé ewé ṣeré lásán ni. Òun gan lè má mọ̀ pé ohun tó wà nídìí kinní ọ̀hún ju erémọdé lọ. Lóòótọ́ làwọn Ojukwu àtàwọn àgbààgbà ilẹ̀ Ìgbò ń yọ̀, ṣùgbọ́n àwọn sọ́jà tí wọ́n wà lójú ogun àtàwọn ọ̀gá wọn mọ̀ pé ìwọ̀nba ni ayọ̀ àwọn gbọ́dọ̀ mọ, nítorí wọ́n mọ̀ pé Nàìjíríà ò ṣeé mú mọ́lẹ̀ bẹ́ẹ̀. Bí wọ́n bá sì tún gbéra lójijì láti kọlu àwọn, àfàìmọ̀ ni wọn ò ní pa àwọn kọjá àfẹnusọ. Wọ́n ti mọ̀ pé inú yóò máa bí Benjamin Adekunle níbi tó bá wà nígbà tó bá ti gbọ́ ohun tí wọ́n fojú àwọn sọ́jà ẹ̀ rí. Bẹ́ẹ̀ náà ni àwọn bíi Àlàní Akínríàdé, Alábí Ìsámà àtàwọn ẹgbẹ́ wọn yóò sì máa múra nǹkan aburú tí wọ́n tún lè ṣe fáwọn. Wọ́n mọ̀ pé àwọn ò gbọ́dọ̀ sinmi o, àfi báwọn bá fẹ́ kí ẹ̀rín àwọn di ẹkún lẹ́sẹ̀kẹsẹ̀. Ohun tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé kì í ṣe ìlú Ògùtà tí àwọn Ojukwu gbà yìí nìkan ni ewu wà. Ewu ti kọjá ìlú náà, àwọn aráàlú ni kò mọ̀. Àwọn sọ́jà tí wọ́n wà lójú ogun nìkan ni wọ́n mọ̀ pé nǹkan ń bẹ, nítorí ọ̀rọ̀ ti kọjá ìlú Ògùtà. Ohun tó ṣẹlẹ̀ ni pé lásìkò tí àwọn ọmọ ogun Nàìjíríà fi kọ́kọ́ gba ìlú Ògùtà yìí, àwọn ọmọ Ojukwu tí wọ́n wà ní ẹnu bíríìjì Ebọ́chá ti sá lọ. Wọn kò lè dúró wojú iná mọ́, pàápàá nígbà tí wọn kò tètè rí àwọn tí wọn yóò kún àwọn lọ́wọ́. Oríire ni eléyìí jẹ́ fáwọn ọmọ ogun Nàìjíríà, nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti fi àwọn sọ́jà wọn síbẹ̀ tí wọ́n sì tò àwọn sọ́jà láti ìlú Ògùtà yìí títí dé Port Harcourt. Èyí kò sì ṣòro fáwọn sọ́jà Benjamin Adekunle láti rìn láti ìlú Port títí dé Ògùtà tàbí láti Ògùtà títí dé Port. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ìlú Ògùtà táwọn Biafra tún padà gbà yìí kò já mọ́ kinní kan. Iṣẹ́ sì pọ̀ rẹpẹtẹ lọ́wọ́ wọn tí wọn yóò ṣe. Wọ́n kàn lé àwọn ọmọ ogun Nàìjíríà kúrò ní Ògùtà ni. Nítòsí ni àwọn tó kù wọn sì wà. Abúlé kan tí wọ́n ń pè ní Esi Orisu ni wọ́n kóra wọn jọ sí. Bẹ́ẹ̀ máìlì 4 péré ni abúlé náà sí pápá ọkọ̀ òfurufú Uli. Àwọn ọ̀gá ológun Biafra mọ̀ pé bí àwọn ọmọ Nàìjíríà yìí bá gbéra tí wọ́n dojú kọ ọ̀nà Uli yìí, láàárín wákàtí kan sí 2 ni wọn yóò débẹ̀. Bí wọ́n bá sì ti lè gba pápá ọkọ̀ òfurufú yìí, a ṣe pé gbogbo kútákútá pin nìyẹn. Ìyẹn ni pé kò ní sí ọ̀nà kan tí aeroplane yóò fi fò wọlé tàbí fò jáde ní gbogbo orílẹ̀-èdè Biafra. Kíá ni wọn yóò sì bọ́ sọ́wọ́ ayé, nítorí àwọn ọmọ Nàìjíríà yóò tètè fi imú wọn dánrin. Pé àwọn ọmọ ogun Nàìjíríà wà ní máìlì 4 péré sí Uli kì í ṣe ohun tó tẹ́ àwọn tí wọ́n ń jagun ní Ògùtà lọ́rùn. Wọ́n fẹ́ mọ bí wọn yóò ṣe lé wọn dànù kíákíá ni. Àti pẹ̀lú náà, pápá ńlá tí wọ́n ti ń wa epo bẹntiróòlù ní Ẹgbẹ́ma ti bọ́ sọ́wọ́ àwọn ọmọ ogun yìí. Àwọn ọmọ ogun Biafra kò tí ì rí ìgbà padà. Bẹ́ẹ̀ ibì kan ṣoṣo tó kù tí wọ́n ti ń wa epo tí wọ́n lè lò fún mọ́tò àti èyí tí wọ́n yóò lò nílé àti níbi gbogbo nìyí. Ìwọ̀nba epo tí kálukú ń tọ́jú ni wọ́n ń lò. Ọ̀rọ̀ náà sì ti kan iléeṣẹ́ rédíò wọn tí ìyẹn ń dákú dájí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ohun tí wọn ìbá fi iná ṣe ni wọn kò ráàyè ṣe mọ́. Àwọn ọmọ ogun Adekunle ti fẹ́ sọ wọ́n sínú òkun ayérayé. Àwọn olú iléeṣẹ́ sọ́jà ti ń pariwo. Àwọn aráàlú tí wọ́n jẹ́ àgbààgbà tí wọ́n mọ ohun tó lè ti ìdí àìrí epo bẹntiróòlù mọ́ yìí ṣẹlẹ̀ pàápàá kò sinmi. Wọ́n ní káwọn sọ́jà tí wọ́n ń jagun yìí tètè gba pápá epo bẹntiróòlù kan ṣoṣo tó kù yìí padà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n kúrò lójú ogun ọ̀hún kí àwọn míì bọ́ sí. Bí nǹkan ṣe le tó nígbà náà nìyẹn. Nígbà náà ni ọkùnrin kan tí wọ́n ń pè ní Azoya, oyè méjọ̀ ló gbà nínú iṣẹ́ ológun ilẹ̀ Biafra.
ó gbéra ó sì bẹ̀rẹ̀ sí tọ ojúlé kiri pé kí wọ́n fóun láàyè kí òun lé àwọn ọmọ Nàìjíríà kúrò ní agbègbè pápá ọkọ̀ òfurufú Uli kí òun sì tún gba pápá epo náà fún wọn. Kò sẹ́nìkan tó gbà á gbọ́, ṣùgbọ́n nígbà tọ́rọ̀ náà ti di ohun tí kálukú bá lè ṣe kó ṣe, àwọn ọ̀gá ológun tó kù sáré dá àwọn ọmọ ogun jọ fún un. Bẹ́ẹ̀ ni wọ́n sì kó àwọn ọta àti ọ̀pọ̀lọpọ̀ ìbọn náà fún un. Ṣùgbọ́n Ojukwu kò gbà á gbọ́. Kò gbà á gbọ́ ní tiẹ̀. Ó ní ẹrù tí rélùwéè kò lè rù, ṣé típà ni yóò wà á kó o ni. Ó ní kí ọkùnrin náà má ba nǹkan jẹ́ fóun jàre, kó jẹ́ kí òun gbáradì fún ogun ńlá náà dáadáa. Òun kò sì ní ọta ìbọn tóun yóò fi ṣòfò, kí Méjò Àsọyà máa bá tiẹ̀ lọ. Ó tiẹ̀ halẹ̀ mọ́ pé bí kò bá tètè kúrò ní Muahia tó ti wá bá òun yìí, òun yóò ní kí wọ́n tì í mọ́lé fún ìwà ìgbọràn ẹ̀ ni. Àsọyà padà sí Ògútà, ṣùgbọ́n kò sinmi ohun tó fẹ́ ṣe. Ó ní bí Ojukwu yóò bá pa òun náà ni yóò pa òun. Èyí tí òun ń dáwọ́lé yìí, àfi bí òun bá ṣe o. Òun ló bá àwọn ọmọ ogun ojú òfurufú sọ̀rọ̀. Àwọn fún un ní ọmọ ogun 150. Bẹ́ẹ̀ ló bá àwọn ọmọ ogun ojú omi náà sọ̀rọ̀. Àwọn náà fún un ní ọmọ ogun 150. Bẹ́ẹ̀ òun fúnra ẹ̀ ti ní àwọn ọmọ ogun tí wọ́n jẹ́ 200, ìyẹn 120 lọ́wọ́ tẹ́lẹ̀. Ó ní ìyẹn náà ti tó. Òun yóò kọlu àwọn ọmọ Nàìjíríà ní pápá epo bẹntiróòlù tó wà ní Ẹgbẹ́ma. Òun yóò sì lé wọn kúrò ní Èsì Orísun. Ọlọ́run tún bá a ṣe. Ọ̀gá gbogbo àwọn ọmọ ogun Biafra pátápátá kò rí ohun tó burú nínú ìgbìyànjú ọkùnrin náà. Ó ní a kì í wí síbẹ̀ ká kú síbẹ̀. Bí ọ̀rọ̀ bá yíwọ́ fún un, òun yóò gbèjà ẹ̀ níwájú Ojukwu. Bẹ́ẹ̀ lòun náà fún un ní ọta ìbọn àti ọmọ ogun. Ó sì sọ fún un pé òun wà nítòsí ẹ̀ bí nǹkan bá fẹ́ yíwọ́ kó tètè pé òun. Báyìí ni Àsọyà kó àwọn ọmọ ogun ẹ̀. Ó di oríta Ògútà, ó sì múra láti kọlu àwọn ọmọ ogun Nàìjíríà. Ó pẹ́ díẹ̀ káwọn ọmọ ogun Nàìjíríà tó rí wọn. Ṣé wọn kò tí ì bọ́ nínú lílé tí wọ́n lé wọn jáde àti ohun tí wọ́n fojú wọn rí ní ìlú Ògútà yìí? Àárín ọjọ́ kan náà síra wọn sì ni. Ṣùgbọ́n bí wọ́n ti rí wọn náà làwọn náà múra ìjà. Wọ́n sì dojúkọ àwọn ọmọ Ojukwu náà pẹ̀lú ìkanra. Báyìí ni ìjà ńlá bẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ ogun Biafra àti àwọn ọmọ ogun Nàìjíríà nítòsí Ògútà. Wọ́n ń fẹ́ mọ ọ̀gá láàrin ara wọn. Bí àwọn ọmọ ogun Adekunle yìí ti ń fojú jà ni wọ́n ń fẹ̀yìn jà. Wọ́n sì ti múra láti lé àwọn ọmọ Ojukwu padà síbi tí wọ́n ti wá. Wọ́n ní níbi tọ́rọ̀ dé yìí, àwọn ò tún gbọ́dọ̀ máa bẹ̀rù wọn mọ́. Ohun tí yóò bá ṣẹlẹ̀ náà ni yóò ṣẹlẹ̀. Àṣà ò gbọ́dọ̀ wọlé gbé ọmọ ewúrẹ́. Ṣùgbọ́n kinní kan wà nínú ọ̀rọ̀ yìí jàre. Ìyẹn náà ni pé àwọn ọmọ Ojukwu ti pinnu ní tiwọn pé kàkà kí àwọn má gba ilẹ̀ àwọn padà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà, kò sí ohun tó yẹ káwọn tún máa dúró ṣe ju kí àwọn kúkú lọ. Nítorí bẹ́ẹ̀ ìjà ikú làwọn ń jà o. Wọ́n yàtọ̀ sí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń ja ìjà láti ṣẹ́gun. Èyí ló fà á tó fi jẹ́ pé gbogbo agada tí àwọn ọmọ ogun Nàìjíríà ń gbé wá làwọn ọmọ Biafra wọ̀nyí ń forí gbà. Bí wọ́n bá sì ti pa àwọn kan nínú wọn, láwọn míì yóò tún rọ́ jáde. Ó dàbí pé ohun tí wọ́n ń sọ fáwọn ọmọ ogun Nàìjíríà nígbà náà ni pé ẹ máa pa wá nìṣó, ẹ ó pààyàn títí tí yóò fi sú yín ni. Àti pé àwọn pàápàá kò tiẹ̀ gbé ọwọ́ wọn fún alágbàfọ̀. Bí àwọn ọmọ ogun Nàìjíríà ti ń pa wọ́n, làwọn náà ń pa wọ́n padà. Ẹni bá yára lògùn ìgbè ni, ẹni bá yára jù náà ló ń pa ẹnìkan. Kíní kan wà tó ń ṣe ìrànlọ́wọ́ tó ga fáwọn ọmọ ogun Ojukwu yìí o. Lọ́jọ́ tí wọ́n ti ń jagun, wọn kò rí mọ́tò àyìnbọn ńlá lò lójú ogun rí. Mọ́tò tí yóò máa yìnbọn tí yóò tún máa ju bọ́ǹbù. Mọ́tò àyìnbọn tí agbára ẹ̀ ju ti 100 sọ́jà lọ ni. Ṣùgbọ́n ogun tí wọ́n ń jà lọ́wọ́ yìí, mọ́tò àyìnbọn tí wọ́n ti jágbà lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà tẹ́lẹ̀ ó wà lọ́wọ́ wọn. Ìyẹn náà ni wọ́n sì dojú ẹ̀ kọ wọ́n. Ọ̀rọ̀ wá dàbí idà ahun la fi pa hun. Ṣé iná sì ni ìbọn òyìnbó? Iná tí kò mójú ẹni tó dá òun. Mọ́tò àyìnbọn yìí kò rántí pé àwọn ọmọ Nàìjíríà ló ní òun, tàbí pé àwọn ni wọ́n kọ́kọ́ ti ń lo òun tẹ́lẹ̀. Bí àwọn ọmọ Biafra ti gbà á tí wọ́n dojú ẹ̀ kọ àwọn sọ́jà Nàìjíríà náà ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà, tó sì ń pa wọ́n lọ bí ẹni pẹran. Nígbà tó yá, ọ̀rọ̀ náà kò wọ̀ mọ́. Ó di pé tí àwọn ọmọ ogun Nàìjíríà bá dojúkọ iwájú, iná ni. Bí wọ́n bá dojúkọ ẹ̀yìn, iná ni. Bí wọ́n bá dúró, iná ni. Bí wọ́n sì bẹ̀rẹ̀ pàápàá, iná ni. Nígbà tí àwọn ọmọ ogun yìí kò sì mọ bí iná náà ti ń ṣẹ́ wá, kálukú bẹ̀rẹ̀ sí bá ẹsẹ̀ sọ̀rọ̀. Wọ́n ń sá àsálà fún ẹ̀mí ara wọn. Bí wọ́n ti ń sá làwọn ọmọ ogun Ojukwu ń lé wọn. Wọ́n sì lé wọn kúrò ní Èsì Orísun. Wọ́n lé wọn jìnnà sí pápá ọkọ̀ òfurufú Uli. Èyí tó wá dùn mọ́ wọn nínú jù ni pé wọ́n lé àwọn ọmọ ogun Adekunle yìí kúrò ní Ẹgbẹ́ma.
wọ́n sì gba pápá epo bẹntiróòlù tí wọ́n ti jókòó tì kúrò lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ni àwọn ọmọ Biafra yìí gba ìlú àti agbègbè mẹ́ta níjọ̀kan lẹ́ẹ̀kan náà. wọ́n gba Uli, Esi Orísun àti Ẹgbẹ́ma. àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fojú winá níbẹ̀ kò dúró nítòsí. wọ́n sá lọ bí 20 máìlì kúrò níbi tí wọ́n ti ń wa epo yìí ni làwọn ọmọ Biafra bá fi ijó àti orin ńlá sí i. Ojukwu tó sọ pé kí àsóyà má lọ sí ojú ogun yìí kó má da nǹkan rú fóun kò mọ̀gbà tó ránṣẹ́ sí ọkùnrin náà. ó sì sọ pé òun ti gbé e kúrò ní méjọ̀ báyìí. Lieutenant Colonel ló yẹ tuntun nínú iṣẹ́ ológun Biafra. kò ṣẹ̀ṣẹ̀ ní wákàtí kankan nínú mọ́ o. nǹkan dàrú mọ́ àwọn ọmọ ogun Nàìjíríà lọ́wọ́ kì í ṣe kékeré. bẹ́ẹ̀ làwọn ọmọ ogun Ojukwu ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ káàkiri. ṣùgbọ́n níṣẹ́ ni wọn ò mọ̀ tí wọn ò tètè fura pé Benjamin Adekunle ti tún gbọ̀nà míì yọ. lójijì lòun náà ká àwọn ọmọ Biafra mọ́ ibi tí ò dáa rárá. kí ni Benjamin Adekunle tún ṣe? ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. ẹ kú dédé àkókò yìí o.